kíní ti gbọ́kọ mọ́yẹ̀ lọ́wọ́ o kíní ti gbàyàwó mọ́yẹ̀ lọ́wọ́ o ó ti gbọ́kọ ó ti gbàyàwó nínú ilé mi ń sè tẹ́lẹ̀ mi bá ti dé láti fi iṣẹ́ tó bá ti wọlé pàmò fóònù ni yóò máa dẹ́rìn rí gbogbo ẹ̀rín tó yẹ kó máa pa ọkọ ẹ̀ nínú ilé fóònù ló gbé fún ẹni tó yẹ kó máa pa ìyàwó ẹ̀ lẹ́rìn ìtransfer happiness to the phone ẹlòmíì láìkì kíyàwó ẹ̀ kó ṣàprápra ọkọ láì ẹlòmíì ó láìkì ẹ ẹlòmíì ó láìkì ẹ o ẹlòmíì láìkì kíyàwó ẹ̀ rọra máa ṣe é sí ẹ mo máa ń sọ nínú gbèsè ayé mi tí n bá lọ jẹ́ obìnrin ọkùnrin tí n bá hámọ́ lọ́rùn ó dáràn káàkiri wọn lọ jẹ́ méjì tọ́wọ́ jẹ́ méjì wàláì tí ìyáálé mi àbíyàwó mi ọ̀bá tó bá mú pẹ́pẹ́ èmi ò mú fúrú àbá tó bá lọ slack àti pẹ́pẹ́ àti fúrú máa kó méjèèjì mọ́ lọ́wọ́. ìyàwó nǹkan mẹ́ta ń bẹ ẹ má jẹ́ ó sọnù lọ́wọ́ yín o. that is 3 things bó bá dẹ́ dùn mo fọlọ́ǹbẹ̀ má sọ fọ́rẹ́ rẹ̀ má sọ fún ìyàwó má sọ fún àbúrò rẹ̀ má sọ fún àǹtí rẹ̀ nǹkan mẹ́ta 3 things táwọn èèyàn fẹ́ tó fẹ́ rí lọ́dọ̀ ọkọ nǹkan mẹ́ta ni gbogbo àwọn ọkùnrin bá ti tó yìí tàbá lè ní nǹkan mẹ́ta ẹni tó ẹyọkan àtàbọ̀lẹ́ lòmíì ní nínú wa nǹkan mẹ́ta yìí ẹ̀rí pé bá tí a bá ka alùkùránì lẹ́kan alùkùránì ní kíni wà nílẹ̀ ayatihi anàkọ́lẹ́kọ́lẹ́kọ́ mẹ́ta fúsìkọ́ azwaja لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. tó bá bí ẹlòmíì lẹ́nìí wípé torí kí la fi fẹ́yàwó ẹlòmíì á ní torí ọmọ ni ṣé lóòótọ́ ni tẹ bá bí ẹlòmíì lọ fẹ́yàwó sálọ fẹ́yàwó lọ fẹ́yàwó tàbá fẹ́yàwó torí kí la fi fẹ́yàwó ẹlòmíì kan fẹ́yàwó ni kò mọ̀ tó torí ẹ̀ fẹ́yàwó ẹlòmíì torí ẹ̀ lọ́kọ ni kò mọ̀ tó torí ẹ̀ lọ́kọ. torí kí ni gan. Ọlọ́run á sọ fún wa wípé Ọlọ́run ní nínú àwọn àmì táàtí fẹ́yàwó rẹ̀ lọ́dọ̀ àwọn oníkẹ́ wọ́n pe mínkẹ́ ní míntẹ̀bù ìdíyà some of things not for everything ìyẹn ni míntẹ̀bù ìdíyà nínú àwọn táàtorí rẹ̀ fẹ́yàwó rẹ̀ Ọlọ́run ní nínú rẹ̀ Ọlọ́run ni mo dá yín látọ̀dọ̀ ara yín náà ni mo ti ṣẹ̀dá ara yín. Ọlọ́run ni mo yọ yín ní pairs láti inú ara yín ẹ̀yin jẹ́ pairs ọkọ àtìyàwó tá a bá rí èké ní alẹ́ rí kejì. ọ̀rọ̀ báyìí níbẹ̀ nínú ara wa bá ṣe jókòó yìí ní òde tá a wáyìí wá sí gan ti ṣe ra rẹ̀ àwọn kọ̀ọ̀kan ń bẹ bíbà yìí nísìnyí ní sùúrù àfà ìkọ̀ọ̀kan ń bẹ bíbà yìí nísìnyí tó jẹ́ ọkọ àtìyàwó ṣé kí n máa sọ fún yín gbogbo àwa táwa bíbà yìí la múra ọkọ àtìyàwó wa ẹ̀ mọ́ gbogbo obìnrin tó bá ti lo pairs of earring ọkọ àtìyàwó ni o. Allahu Akbar. ẹni tó wọ pant tó ọmọdé kéré àti kejì ọkọ àtìyàwó ni o. ẹni tó lo brazier tó lo kọ́ọ̀pù kéní kọ́ọ̀pù kejì ọkọ àtìyàwó ni o. Allahu Akbar. ẹ̀rẹ́kọ̀ bàtà táwọ̀ pairs ni ọkọ àtìyàwó ni. من أنفسكم أزواجا من أنفسكم أزواجا Ọlọ́run wá yọ yín nínú ara yín kẹjọ máa ṣe àsùwájà kẹjọ ọkọ àtìyàwó. Kẹjọ máa gbélé pẹ̀lú ara yín láti jọ máa gbé ní ọkọ àtìyàwó. Ṣé rí pé Ọlọ́run mọ̀ràn sọ, Ọlọ́run ní lìtẹ̀sùkúnú léyà
kẹjọ máa gbé pẹ̀lú ara yín àkọ́kọ́ nìyẹn ṣe rí gbogbo yòókù èyí tó tún kù ó máa padà lọ èyí tó lọ́run fi fọ́ọ̀sì ló máa padà ṣẹ́kù. لتسكنوا إليها ọlọ́run ẹjọ́ máa gbé pọ̀. وجعل بينكم مودة lẹ́yìn náà ìbára yín pé yẹn yóò jẹ́ kí lọ́ọ̀fù bẹ̀rẹ̀ there is no definition for the love. الله there is no love in this world except attraction ló wà. أبقاكم الله ẹlòmíì láìkí kíyàwó ẹ̀ kó ṣàprápra ما شاء الله ọkọ̀ láì ẹlòmíì ò láìkẹ́ o ẹlòmíì láìkí kíyàwó ẹ̀ rọra máa ṣe sí ẹ̀ ẹlòmíì sì rèé kí ló ṣe ẹ́ o láti ṣọ́ الله ìyàwó kan nù. وجعل بينكم مودة ورحمة ọlọ́run ní wa rahmatan ìkẹ́ yóò jọ máa wà láàrin ara yín torí pé bàtẹ́ bá ti jọ ń gbé yìí ìyẹn lẹ́bi mọ ìwà ara yín ẹ má jẹ́ kí ọkọ yín kó fèlì ìjọ kan tẹ̀lé jọ gbé ajára Jùmọ̀kẹ́ ṣẹ́rí kì í ṣe pé àwọn òwúrọ̀ àwọn báyà jọ ń gbé báyìí o àwọn nǹkan tí ìjẹ́kẹ́yẹ gbé ti wà ń tí o sórí kìíní mo mọ́ o kìíní ti gbọ́kọ mọ́yẹ̀ lọ́wọ́ o kìíní ti gbàyàwó mọ́yẹ̀ lọ́wọ́ o Ó ti gbọ́ kó ti gbàyàwó. nínú ilé mi ń sè tẹ́lú mi bá ti dé láti fi iṣẹ́ tó bá ti wọlé pàmò ẹ̀ fóònù ni yóò máa dẹ́rin ní gbogbo ẹ̀rín tó yẹ kó máa pa ọkọ ẹ̀ nínú ilé fóònù ló gbé fún ẹni tó yẹ kó máa pa ìyàwó ẹ̀ lẹ́rìn it transfer happiness to the phone àwọn nǹkan tó ń ba iléeṣẹ́ ṣègùn jẹ́ nìyẹn. أبقاكم الله وجعل بينكم مودة ورحمة oògùn kan bẹ tó yẹ pé máa fún ẹ tó máa lò fún ọkọ rẹ ó ju kó lọ bá babaláwo lọ ó ju kó lọ bá àfa lọ ó ju kó gbọ̀n nǹkan sínú ọbẹ̀ lọ mo máa ń sọ nínú gbèsè ayé mi tí n bá lọ jẹ́ obìnrin ọkùnrin tí n bá hámọ́ lọ́rùn ó dáràn الله káàtì wọn lọ jẹ́ méjì أبقاكم tọ́wọ́ الله jẹ́ méjì wàláì tí ìyáálé mi àbíyàwó mi ọba tó bá mú pẹ́pẹ́ èmi ò mú fúrú àbá tó bá lọ slack àti pẹ́pẹ́ àti fúrú máa kó méjèèjì mọ́ lọ́wọ́.